láti Wọlé Fọláṣadé. láti bolẹ̀ ti wá. mo wá láti Amúlòkó. kí ló gbé yín lórí ètò yìí. n tó mú mi lórí ètò yìí ni lórí ọ̀rọ̀ bàbá ọmọ mi láti ní ọdún 15 òní wọ́n ti káwọn ọmọ mi lọ́dọ̀ mi tí wọ́n sì yọ̀ǹda wọn fún mi. gbogbo ayé ló sì ti bá wa sọ lórí ìjọ Ọlọ́run lórí ẹbí tèmi lórí ẹbí títẹ̀ kò gbà ó. mo tún ní mo ṣe sá. ọmọ mélòó. ọmọ 3 ni sá. ẹ ti kọ̀ wọ́n lẹ̀. àtijọ́ kọra wa. kí ló dé tẹ́ ẹ kọ̀ wọ́n. èmi kọ́ ni mo kọ̀ wọ́n àwọn ni wọ́n kúrò nílé. kí ni wọ́n sì fi kúrò nílé. ẹ̀gbọ́n wọn kan ló sọ fún wọn wípé ìyàwó èmi o àjẹni mi kan kúrò nínú ilé fún mi. family problem ní sì ń bá wọn jà nínú ìdílé wọn. ọmọ ẹ̀gbọ́n ló fẹ́ mọ̀ sí ọmọ àbúrò ni ogun tí ń bá wọn jà. mo jagun ogun yóò ṣẹ́. mo gbàwẹ̀ mo yọ́ tán lórí òró nígbà yẹn fọ́tò mi nìyí nígbà náà ló ń sa. mo máa ń lọ sí. ẹsẹ nọ́ọ̀sì ni. bẹ́ẹ̀ ni sà nọ́ọ̀sì ni mí o. mo lè lọ sáwẹ̀ ọjọ́ 7 tí mi ní jẹun àwẹ̀ ọjọ́ 4 tí mi níbẹ̀ ni mo ti ráṣìírí ìdílé wọn pé ọmọ ẹ̀gbọ́n ló fẹ́ mọ̀ sí ọmọ àbúrò. ẹni tó bá dẹ̀ fẹ́ gbà wọ́n lẹ̀ bí ìyàwó tógo rẹ̀ bá fẹ́ mọ ọkọ yẹn jáde kúrò ní ìdá àwọn oyè ńlẹ àbí kan pa ìgbà tán dẹ̀ ṣe títí gbòyà náà bá ní àjẹni mi kó kúrò nínú ilé fún mi ló ṣe kúrò nínú ilé fún mi ọ̀kọ̀ọ̀kan ló dẹ̀ ń san àwọn ọmọ ní títì èyí tí mo fi sọ́sẹ̀ ó lọ mú èèyàn tó wà lọ́wọ́ búdọ̀ mi ó fọgbọ́n mú wọn àtìgbà yẹn náà láti wá ń bẹ̀ kó release àwọn ọmọ mi fún mi láti bí 15 years ago. ètò kéré jù náà ọmọ ìyá hold ọ̀sì. èyí tó kéré jù nínú wọn báyìí mo bí ní 1998 that's 20 something years ago. èyí tó dàgbà jù nǹkan. èyí tó dàgbà jù mo bí ní 1991 almost 30 something years. èyí tó dàgbà jù yẹn bí around 17 years ni nígbà tí bàbá wọn kúrò nínú ilé. But àwọn ọmọ yẹn ti kúrò láwọn ọmọ kókó wọn fún wọn. wọ́n ti kúrò láwọn ọmọ kókó wọn fún wọn. kí ló wá ṣẹlẹ̀. n tó ṣẹlẹ̀ náà ni wípé ogun tó ń bá wa jà tó ń bá wa fà náà ni. no àní àwọn ọmọ yẹn ọ̀rọ̀ wọn ti kúrò ní kókó wọn fún mi by now ó yẹ káwọn ọmọ yẹn fúnra wọn pé wọ́n ti lè decide pé àwọn fẹ́ wà lọ́dọ̀ ìyá wọn o àbọ̀n fẹ́ wà lọ́dọ̀ bàbá wọn o in fact bí mo ṣe ń wọ àwọn ọmọ yẹn gan tó sì lè mọ̀ pé dandan lákòó wà lábẹ́ ìyá àbí kóun wà lábẹ́ bàbá kò yẹ kó jù kan lọ because àwọn méjì ìjókòó yẹn ti di grown up. bàtà lọ sí láńsílé tí mo lọ fẹjọ́ sùn tí wọ́n bá wa sọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n wà níbẹ̀ ó ti ẹ̀ pé kan nínú wọn ìyẹn sọ wípé bàbá àwọn ni ò jẹ́ káwọn wá ìyá àwọn pé bàbá àwọn nìkan bá sọ̀rọ̀ pé kò lè jẹ́ kí àwọn máa rí ìyá àwọn ìkan lára àwọn ọmọ yẹn sọ bẹ́ẹ̀. sáà lè pa àwọn ọmọ yẹn sáà lè rí wọn ni. a lè pè wọ́n tẹ̀ sọ fún wọn jọ àwọn àǹtí tí wọ́n tún lọ sáàfù lẹ́tà lẹ́lẹ́kejì pé kán fáwọn ní nọ́mbà àwọn ọmọ yẹn torí mi ní nọ́mbà wọn ó lóun lè fún wọn ìyẹn bàbá wọn. I don't want to blame their father. Okay, sir. mo fẹ́ wò pé àwọn ọmọ yìí gangan fúnra wọn nínú yẹ kán ti mọ̀ pé àbí ìyá níwẹ̀ ọmọ 30 years ọmọ 26 years ọmọ 20 something so even kí bàbá wọn sọ̀rọ̀ gan àwọn ọmọ yẹn ti wà ń pò kí wọ́n tiẹ̀ parí ìjà yẹn pé bẹ́ẹ̀ fẹ́ra yín mọ́ o ẹ mọ̀ jà o kó mọ̀ jẹ́ pé jà wà ń bẹ́ o àwa tá a bí náà ní o àwọn ọmọ yẹn ṣé wọ́n mọ̀ ṣépè ni. àwọn ń jà àwọn ọmọ ń ṣépè. wọ́n ò ṣépè. dájú wọn ń ṣépè. àwọn ọmọ yẹn ṣé gbogbo ibi tí wọ́n ń lọ láyé ni bàbá wọn mọ̀ sí. kọ́ńtà fi yàjà bí a mọ̀ ọ́ bí mọ̀ ọlọ́mọ mọ̀ pé tí a yàn ni wọ́n wà láàárọ̀ mọ́kọ. o ti fẹ́ ṣèyàwó fọmọ mi báyìí. kàrí ìmájì àwọn ọmọ yẹn gan ní ṣùjàre èmi ò bá sọ pé bàbá ọmọ tó fẹ́ ṣèyàwó sẹ́lẹ̀ mi ò ní ó ṣèyà rẹ̀ ni ṣé kìí ṣe pé báwo láàrin ẹ̀yin àtàwọn ọmọ yẹn ti rí gan tẹ́lẹ̀. kò sí ní tó ṣàrìn mi àtàwọn ọmọ mi jìnnà sí wọn. jìnnà sí wọn òun náà ló kó wọn lọ́dọ̀ mi àtìgbà yẹn náà mo dẹ̀ ti ń bẹ̀bẹ̀ tí ò yọ̀ǹda wọn fún mi sà. ok bóyá ká. gbogbo ẹbí mi ló bá mi bẹ̀ wọ́n fámìlì mi bá mi bẹ̀ wọ́n fámìlì tiẹ̀ náà sọ sí chọ́ọ̀chì sọ sí chọ́ọ̀chì bẹ́ẹ̀ títí gbogbo àwọn èèyàn náà bá mi bẹ̀ gbòòsù mi náà ni mo gbé wá sí ibi ìbàwọ̀. ǹjẹ́ bímọ mi ìfẹ́ lómi náà ìgbà tẹ́ kó lọ́dọ̀. rárá omi ò bímọ mi o. ẹ bímọ mi. mi bímọ mi. ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bí náà nù. o ni mo bí ṣùgbọ́n mo bí kan kí n tó fẹ́ tẹ́lẹ̀. ok èyí tẹ́ bí kẹ́ tó fẹ́ wọn yẹn ẹjọ́ àwọn máa ń ṣe dáadáa pẹ̀lú yín. ọyún ìgbà tí àjọ ń gbé ni ìgbà tí mo ní problem pẹ̀lú ẹni yẹn náà lọ́dọ̀ bàbá ẹ̀
ìyẹn náà lọ tó bá bẹ́ẹ̀. sódè máa ń béèrè yín. kò béèrè mi. kàn ṣẹlẹ̀ ẹ má jà fojú ordinary wò. béèrè mi. so Mr. Oyewole yẹn àti ọkọ ti bí yẹn wọ́n tún papọ̀ wọ́n tún ṣèyàwó fọmọ yẹn lẹ́yìn mi. ó dàbí pọ́rọ̀ àbí aṣọ pọ̀ lálẹ́ yìí o mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bí yín tí ì fẹ́ bí yín lórí rédíò. oyè mi sá. ọ̀rọ̀ àbí aṣọ pọ̀ lálẹ́ yìí kí ló kọ ọkọ yín tí à ń béèrè. Olúṣọlá Oyewole. rí mr ni wọ́n àbí chief àbí pastor àbí doctor. mr ni wọ́n. mr Olúṣọlá Oyewole ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa mr Olúṣọlá Oyewole ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa lọ́jọ́ Monday ẹ jẹ́ àjọ sọ àwọn ọ̀rọ̀ kankan mi ò rò pé màmá ìròjọ́ délẹ̀ mi ò rò pé nǹkan kan ò ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ yọjú sí wa lọ́jọ́ Monday ṣé gbọ́ tẹ́ bá ti dé ẹ béèrè mọ́gàjì bí aago 10 láàárọ̀ Monday mr Olúṣọlá Oyewole iṣẹ́ kí náà ṣe. chọ́ọ̀chì náà ti ń bá wọn wa mọ́tò 4 square òkè bọ́lá. mr Olúṣọlá Oyewole tẹ̀ ń wa mọ́tò ní 4 square church tó wà lókè bọ́lá ẹ̀yin aláṣẹ 4 square church lókè bọ́lá ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn láàyè lọ́jọ́ Monday láago 10 ẹ jọ̀ọ́ àní dá wọn dúró púpọ̀ tí gbogbo tí wọ́n lò ń bí èlójú wákàtí 3 lọ inshallah ẹ jọ̀ọ́ mr Olúṣọlá Oyewole ẹ̀yin aláṣẹ 4 square church lókè bọ́lá ẹ jọ̀ọ́ bá fún wọn láǹfààní láti wá bí lọ́jọ́ Monday ẹ ṣe gan ni ẹ dìde. thank you sir. náà ti pé mi àti yanuwẹ̀ ti jọ lẹ̀ pọ̀ lálẹ́ yìí tá a jọ jókòó báyìí yanuwẹ̀ súnmọ́ wájú tẹmọ níwọ̀n ní gbogbo ìyàwó mi wàá mọ̀ yìí tẹ́ fi wá ń dọ́gbọ́n ẹ súnmọ́ ìjáde subhanallah kí ló tún dé ìwọ lọ́hùn ṣé bẹ́ẹ̀ sì wá gbé wọn lọ́wọ́ ni ṣé wò ló dúró rárá mọ́ ni kí ló ṣẹlẹ̀ ẹ tètè sọ. láti bíi 7 years ó ti lé ní 7 years nísìn ni wọ́n ti sick lẹ́kọ̀ọ́ orogún mi wá lọ gbé wọn lẹ́kọ̀ọ́ yìí Bọ́sẹ̀ Adékọ̀yà pàtó lọ gbé wọn lọ Adéọ̀yà àtọ́jú wọn ó gbádùn á padà wálé láti 7 years yẹn Bọ́sẹ̀ Adékọ̀yà kò bójú wẹ̀yìn ó wá mú sílẹ̀ fún mi ó ní ó ń sọ pé òun lọ sọ́dọ̀ mi mo ṣàní pé bóyá bí nǹkan tó ń ṣe yẹn pé kó lè gbádùn èmi náà bá ní jẹ́ kémi náà tọ́jú ẹ̀ díẹ̀ kò lójú ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ ẹ̀ tó fi gbéra fún mi láti ìgbà yẹn kò bójú ẹ̀yìn àtòun àti àwọn ọmọ ẹ̀ ó dẹ̀ ohun dẹ̀rẹ̀ ọkọ mi ó gba 500,000 lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ 500,000 yẹn kò rí san padà àṣẹ Bọ́sẹ̀ gangan ló gbà lọ́wọ́ ẹ̀. ọmọ mélòó ń Bọ́sẹ̀ bí fún un. ó bí ọmọ 3 fún un òun ló gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀yin ńkọ́. èmi bí ọmọ 2 gbogbo àwọn ọmọ tiẹ̀ ó jẹ́ àwọn ọmọ tèmi lọ ṣùgbọ́n nítorí ọmọ lèmi wá dọ́dọ̀ tiẹ̀ mi ò rí ọmọ lọ́dọ̀. Bọ́sẹ̀ Adékọ̀yà ẹni ìyálé. ó wá já fún yín. ó já fún mi. nígbà tára rẹ̀ wá. bẹ́ẹ̀ni. ó wá padà lọ. kò sì yọjú mọ́ dìsí. kò yọjú mọ́ àtòun àtàwọn ọmọ ẹ̀. àtàwọn ọmọ. bẹ́ẹ̀ni 500,000 tọ́dẹ̀ torí ẹ̀ so mọ́lẹ̀ yìí òun ló gbà lọ́wọ́ ẹ̀ torí àti gbé àwọn èèyàn dìde ó wá sọ pé kò gbé 500 wá sọ́dọ̀ òun ipe 350 ló gbé wá sọ́dọ̀. 350 ọ̀nà wà á. kò sọ nǹkan kan mọ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n ọkọ mi yẹn ní tó jẹ́ kí n wá sórí ibí yìí ni pé ó ń lérí pé òun ò gba owó òun ẹlẹ́ẹ̀kejì yìí pé ṣèbí ńgbà tèmi ní owó lọ́wọ́ ni mò ń gbé sọ́dọ̀ tí mò ń tọ́jú ẹ̀ ṣé mi rò pẹ́rù tèmi ni tó bá kú sọ́dọ̀ mi táwọn ó ṣe fún mi mi nílé mo náwó gbogbo ibi tó mú mi lọ pátá mi mò ń náwó. irú àìsàn wo ló ń ṣe. stroke ni. àwọn fámì báwo ni bàbá yìí ti gbé wọn lọ́wọ́ yìí ti jẹ́. àbúrò mi ni. madam ẹ ń kó wa láti ra yín lọ́rùn púpọ̀ fa ẹ lọ já wọn lẹ̀ fáwọn fámìlì wọn dẹ̀. òun náà ló jẹ́ kémi náà wá bí torí pé nǹkan tó wọ́n sọ pé nǹkan táwọn ó ṣe fún mi òun náà ló jẹ́ kémi. ọmọ níwò ni wọ́n. ọmọ Ìjẹ̀bú Igbó ni lókè àgbò. Ìjẹ̀bú ní nǹkan tó ń ṣe fún yín ẹ sì tún fẹ́ kó gbọ́ ọmọ níwò lẹ́yìn. Ìjẹ̀bú Òde. ó ti dáa Ìjẹ̀bú àti Ìjẹ̀bú ni ẹ lọ já wọn lẹ̀ fún fámìlì wọn kí wọ́n mọ̀ kù sí yín lọ́dọ̀ o ẹ ń tọ́jú ẹbí wọn wọ́n tún ní táwọn ó ṣe fún yín mo bọ́ kí wọ́n sọ̀pọ́tì láti tọ́jú bàbá yìí ni gbogbo ayé ti rí báyìí o ẹ máa lọ. bẹ́ẹ̀ni. ìtọ́kẹ̀ ní ẹ̀bẹ̀ ọjà Bọ́sẹ̀ Adékọ̀yà bí. Bọ́sẹ̀ Adékọ̀yà. ta kí ló kọ ẹ̀gbọ́n wọn tó ní tí ọba. Kúdírátù Ajétúmọ̀bí. Bọ́sẹ̀ Adékọ̀yà àti Kúdírátù Ajétúmọ̀bí ẹ yọjú sí wa lórí ọ̀rọ̀ kí ló kọ bàbá yìí. Bámidélé Adékọ̀yà. lórí ọ̀rọ̀ bàbá Bámidélé Adékọ̀yà o Bọ́sẹ̀ Adékọ̀yà
Kúdírátù Adétúnmọ̀bí ẹ yọjú sí wa lórí ọ̀rọ̀ bàbá Bámidélé Adékọ̀yà o. bá ní mò ń gbowó mò ń nà ṣé mi ò tọ́jú ẹ̀ ni gbogbo àwọn kinní ló wà lọ́wọ́ mi. àbòǹdè lọ́rùn ṣáláyé.